Ẹ̀yin èèyàn lé, èwo lẹ ṣe? I am welcoming you back to my channel. This is your girl Mashola Gist TV. I say good morning, good evening, and good afternoon to you all. Thank you for your love, for your support on my channel. The gist for today is that Ooni of Ife father, Kabiyesi, Baba Kabiyesi wá ní kí Queen Naomi jọ̀ọ́ kí wọ́n tẹ̀lé Kabiyesi lọ sí vacation nítorí Tadenikawo. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. Please subscribe and like and share this video. God Almighty will bless you all. Ẹ̀yin èèyàn lé, Kábíyèsí wọ́n lọ bá bàbá wọn o, wọ́n lọ bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n dá sí ọ̀rọ̀ tẹlifíṣọ̀n èyí tí àwọn fẹ́ mú Tádé lọ. Àwọn dẹ̀ fẹ́ kí bàbá àwọn dá sí i. Bàbá wọn dẹ̀ lọ bá Queen Naomi o pé kí wọ́n jọ̀ọ́ pé kí wọ́n tẹ̀lé Kábíyèsí lọ fún vacation yìí so that Kábíyèsí á fi spend time pẹ̀lú Tadenikawo. Queen Naomi dẹ̀ ń sọ fún bàbá wọn wípé Kábíyèsí kàn fi Tadenikawo, wọ́n fi ń kẹ́wọ́ ni pé wọ́n fẹ́ kàn sọ̀rọ̀ Tadenikawo ni pé kì í ṣe nítorí Tadenikawo, ṣùgbọ́n bàbá Kábíyèsí ní kán má ṣe báyẹn, pé kí wọ́n tẹ̀lé Kábíyèsí lọ, pé ó ti tójọ́ mẹ́ta tí Kábíyèsí ti wá pẹ̀lú ọmọ yẹn, pé wọ́n ní láti spend time pẹ̀lú ọmọ yẹn. So bàbá Kábíyèsí ń rọ Queen Naomi pé kí wọ́n jọ̀ọ́ pé kí wọ́n jẹ́ kí Tadenikawo wá pẹ̀lú bàbá ẹ̀. Gbogbo èèyàn ni Kábíyèsí ti rán sí Queen Naomi lórí ọ̀rọ̀ vacation yìí. Elizabeth wá bá màmá Queen wa, Queen Naomi, pé kán jọ̀ọ́ kán jẹ́ kí Queen Naomi tẹ̀lé Kábíyèsí lọ fún vacation. Gbogbo èèyàn náà ti bẹ Queen Naomi. Ní ìsìn bàbá wọn ló tún bẹ Queen Naomi, bàbá Kábíyèsí bẹ Queen Naomi pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n tẹ̀lé Kábíyèsí lọ sí vacation nítorí pé Kábíyèsí fẹ́ wà pẹ̀lú ọmọ wọn. Wọ́n ní vacation yìí o kì í ṣe pé bóyá kì í ṣe fún romantic o. Wípé bàbá wọn ní kì í ṣọ̀rọ̀ romantic vacation ni, ṣùgbọ́n ẹ lọ nítorí Tadenikawo ni. Because tí Kábíyèsí bá cancel vacation ní ìsìn, tán ní ó yá o kí Queen Naomi gbọ́mọ wá sí palace o, Queen Naomi ò ní lọ. Àwa go ní support pé kí Queen Naomi lọ. Ṣùgbọ́n nǹkan tó fi mú Kábíyèsí sọ pé kí wọ́n tẹ̀lé àwọn nítorí Tadenikawo. Kábíyèsí ní kí wọ́n lọ nítorí ọmọ yẹn, pé kí wọ́n tẹ̀lé wọn lọ. Wọ́n ní mọ́mì Queen wa, wọ́n ní wọn ò gbà. Pé wọ́n ní láyé Queen Naomi kò lè tẹ̀lé Kábíyèsí. Ìtorí ẹ̀ ni bàbá Kábíyèsí fi ń bẹ̀ wọ́n pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n jẹ́ kí Queen Naomi tẹ̀lé Kábíyèsí lọ nítorí Tadenikawo. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé Dr. Lizzy ti ń gbégbèsè yìí tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n ń try láti mú Kábíyèsí àti Queen Naomi lọ fún sí vacation yìí, to the extent pé gbogbo nǹkan tí Kábíyèsí fẹ́ ni Dr. Lizzy ń ṣe, wípé àwọn fẹ́ kí peace reign láàrin Queen Naomi àti Kábíyèsí. So right now bàbá wọn ń bẹ̀ wọ́n pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n tẹ̀lé Kábíyèsí lọ fún vacation yìí, so kò ní sí wàhálà. Because tí Queen Naomi bá láwọn ò lọ ní ìsìn, Kábíyèsí á tún bẹ̀rẹ̀ sí sẹ́ pé àwọn fẹ́ gbọ́mọ àwọn, wàhálà míì á tún ṣẹlẹ̀. Nǹkan tí bàbá Kábíyèsí fi jáde nìyẹn pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n lọ. Dr. Lizzy náà dẹ̀ ń bẹ Queen Naomi wípé kí Queen Naomi jọ̀ọ́. Ṣé ẹ mọ̀ pé Dr. Lizzy náà tún ti lọ bẹ mọ́mì Queen wa pé kí wọ́n jọ̀ọ́ pé kí wọ́n dá sí i, kí wọ́n jẹ́ kí Queen Naomi tẹ̀lé Kábíyèsí lọ sí vacation yìí. So kò ní sí wàhálà, kò ní sí jà, kò ní sí any problem. So ṣé ẹ dẹ̀ mọ̀ Kábíyèsí wọ́n ti miss ọmọ wọn.
wọ́n láwọn ti miss Tade pé the last time tẹ́ bá rántí fídíò kan tí mo ṣe Kábíyèsí ní Tade ò dá wọn mọ̀ mọ́ wípé kí Queen Naomi jọ wípé àwọn fẹ́ wà pẹ̀lú Tade summer time la wà àwọn fẹ́ ní vacation pẹ̀lú Tade wípé kí Queen Naomi jọ wípé it's not for anything but kọ́ńkàn ṣáà spend time pẹ̀lú ọmọ yẹn so bàbá Kábíyèsí dẹ̀ ràn wọ́n pé kàn jọ nítorí Ọlọ́run kàn jẹ́ kí Kábíyèsí àti Tade kàn jọ wà together ẹ dẹ̀ mọ̀ pé Dr. Elizabeth náà dẹ̀ ti bẹ màmá Queen wa pé kí wọ́n jọ pé kí wọ́n jẹ́ kí wọ́n tẹ̀lé Kábíyèsí lọ sí vacation yìí ẹ̀yin èèyàn lé gist tí mo mú wá fún yín ni o èmi ọmọ yín ni o Máṣọ́lá ẹ̀yin tí ẹ bá ti share ẹ share fídíò ẹ share o ẹ subscribe o ẹ̀yin tí ẹ bá ti subscribe gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ti subscribe àtẹ̀yin tí ẹ ti subscribe òkè òkè lọ́lá yá máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí ẹ ṣé mo dúpẹ́ o thank you so much love you all please share this video like and subscribe God bless you all.